ẹni tí ò bá mọ̀ nípa tó ṣẹlẹ̀ sí wọn ní asúrò wọn tó bá dé fẹ̀ ní àkẹfẹ́rí ní wọn ṣùgbọ́n tó bá mọ̀ wọn yìí ni ọlọ́mọ tó bí o ìyẹn lè ní mọ̀ bá tó sì kọ̀ sí ìbùkà wáyé مسألة بسيطة مسألة ẹ̀sọ̀n kò sí intelligence lẹ́yìn bá ti mú ọ̀rọ̀ anábì ẹ̀sọ̀n ìsọ̀n náà Al-Imam Ibn Rajab al-Hanbali tó wáyé ka talibil ilm ọlọ́run ti là ọ ní bẹ́ẹ̀ wọ́n tó kó sí o a sọ fún wa pé awwalu man takallama fil qadari Susan annas ó wá gba Islam àwọn àfáà kan fi kún pé zul bá wá pé àmọ́ wàrọ̀ àkọsí dọ́là àmọ́ alákọ̀ọ́kọ́ náà zulman la adri qala ba'du ulama náà nahki qawla ulama àwọn àfáà sọ pé zulman bóò ni òṣèwá ní jẹ́ pé zulman Al-Imam Ibn Taymiyyah rahimahullah nínú àwọn nǹkan tí wọ́n ṣe fún Islam wọ́n sì ṣe fún orí ara wọn náà ni táwọn ahlul ahwa wa zayg fi kórìíra wọn púpọ̀ ọ̀nà ni ìṣàlàyé pé ẹ̀wọ̀n bá wọn lè ṣe sọ̀rọ̀ tó wọ́n sì gbìyànjú púpọ̀ àmọ́ ìwé tí wọ́n bá dé wọ́n wá ń sọ yí pé aw ahadil ulama walam nara man yartaddu min hadha ad-din wa huwa ya'lamu haqiqatahu ààrí ẹnìkan rí tí ó sọ pé wọn ò ṣẹ̀sìn mọ́ wa huwa ya'lamu haqiqatahu tó sì nímọ̀ aktharu man irtadda an hadha ad-din àwọn èèyàn tí wọn láwọn ò ṣe tán pò lórí Islam aktharuhum la ya'lamuna al-Islam wọn ò mọ̀ Islam ẹ̀ tẹ́lẹ̀ ẹnìkan ni wọ́n gbọ́ Lárúbáwá àwọn tó ṣe rí dàgbà tánàbí kútọ́ sí Yorùbá ní wọ́n ọ̀rọ̀ gbọ́ Lárúbáwá pọ̀ ya'lamu haqiqata hadha al-Islam lam nara mimma ya'lamu haqiqata hadha ad-din ó mọ̀ ẹ̀sìn yìí kí nìkan míì tí ó wà lọ ṣe táwà sọ pé ó wá bẹ́tà Islam ó yá tó bá ti ẹ̀ lóòrí àìbò kàjá gbà wal a'udhu billah ẹjá gbà pé lákàyè rẹ̀ sọ pé òun rí àìbò kó yá sọ ẹ̀sìn yẹn ẹ̀sìn pé Ọlọ́run ó bíra rẹ̀ ó fara rẹ̀ sórí ibi kan pé kí wọ́n pa kó lè bá foríjì àwọn tó ń dá nípa tí òun fẹ́ pa wọ́n sì lé òun káàkiri asúrú ẹ̀sìn tí wọ́n sì ìṣe gbogbo ya farahàn tàbí ní tẹ́ bá gbé kú ẹ̀sìn wọ́n sì jẹ́ sí tẹ́ bá ti yọ kí ní ipò olùnà sọ̀rọ̀ ní ìta àwọn òdì mùsùlùmí Ọlọ́run para rẹ̀ ó wá sí ayé wá para rẹ̀ kó lè bá foríjì àwọn tó dá fúnra rẹ̀ tẹ́ bá fi lè yọ kúrò min nasraniyyatihim aslamu torí ẹ̀ lọ́nà fi sọ fún wọn pé ẹ̀ẹ̀ní gbà ní alùkítàbù yìí nǹkan lójú ẹ̀ tí tẹ́ fi hatta tuqimu Tawrah in tó wà ní Tawrah yìí ẹ ti ẹ̀ lóná bẹ̀bà nígbà Islam ẹ má dá ìlú tẹ́ni tí rẹ̀ iye kan ló tó wà ń bẹ̀ lásán bẹ̀bà nígbà Islam subhanallah idan al-Imam Ibn Rajab wọ́n sọ àwa ní gbogbo fitna yarhamkallah gbogbo fitna táwọn èèyàn bá kó sí tí ó bá ti jẹ́ wípé àwọn onímímọ̀ gbà yìí sí problem ìgbà tí Ma'bad al-Juhani gbà lọ́wọ́ Susan gbàyẹn fajalasa ilayhi an-nas so personality ẹnìkan làwọn èèyàn máa fẹ́ tà fún ìbàjẹ́ bá ní ìbàjẹ́ gan wọ́n ti plan wọ́n kàn ní kí wọ́n play to gallery wọ́n mọ̀ pé personality tí àìwọ́ àfáà ni wọ́n ti mọ̀ wọ́n lóní mímọ̀ àwọn èèyàn gbẹ̀tẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ààrẹ tí ó fẹ́ràn rẹ̀ tó tẹ̀lé ọwẹ́ tí mo ti pẹ́ kò sí onímọ̀ tí ó sọnù tẹ́nìkan ò ní tẹ̀lé kò sí wúzẹ̀ nìkan tí ó mọ̀ tẹ̀lé pé mo gbọ́ yé ni
lọ́mọ sọ́ọ̀nù àwọn kan wọ̀nyí tọ́lọ̀wọ́ ayọ̀ àwọn bẹ̀ yìí ìwọ̀n mọ̀ jọmí lójú alhamdulillah ẹjá dúpẹ́ fọ́lọ́n jama ẹjá dúpẹ́ fọ́lọ́n ó wá ń jọmí lójú wípé ẹlòmí òun ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ká Ilmil-Khalaf yóò ajọ́ olójú wọn mọ̀ gbé káàkiri àdúgbò àwọn tó jẹ́ àrùbáàbù Ilmil-Khalaf gbà tí wọ́n kù sun ẹkún àwọ̀ ìsìnká ẹ má jẹ́ káwọn ọmọ ẹ̀ ṣeré pa ẹ má kà fi wọ́n lẹ̀ àwọn tó jẹ́ àrùbáàbù Ilmil-Khalaf àrùbáàbù àwọn tí ó jẹ́ pé ta ní ó yọ Fakhruddin Razi kó ní Ilmil-Khalaf pé tí ó rọ Fakhruddin Razi sẹ́yìn yàtọ̀ sí pé kọtíra fi usulul fiqh ó tún wá kọtíra fi Ilmil-Khalaf sẹ́yìn pé ọ̀tọ̀ ní ká mọ̀ ká ṣe usulul fiqh ala tariqatil mutakallimin ọ̀tọ̀ ní yẹn ọ̀tọ̀ ní ká ti wá sọ pé Ilmil-Khalaf ta ní ó fọwọ́rọ́ Ali ibn Ismail Abul Hasan al-Ash'ari ta ní fọwọ́rọ́ sẹ́yìn min Ilmil-Khalaf wal falsafa gbogbo àwọn tàà ń sọ ìpátá àwọn túbáǹgbà táwọn fẹ́ kú ìwọ wá sẹ́ ẹ̀dí wá ní ìmọ̀kan ó wá sẹ́ ẹ̀dí bá ìmọ̀ owó ló sẹ́ ẹ̀dí náà àwọn tó nígbà tán fẹ́ kú wọ́n sunkún wọ́n kábàámọ̀ káwà náà sí wọ́n hadith àwọn tó ká hadith sóríire pẹ̀lú hadith wọn kí làwọn fẹ́ ṣe láyé báyìí Fakhruddin Razi nígbà tí ó kú àwọn kan wá bá ó ní nihayatu iqdamil uquli iqalu wa aktharu sa'yil alamina dalal wa arwahuna fi wahyi adha wa wabalu wa lam nastafid fi bahthina tula umurina siwa an jama'na fihi qila wa qala wa kam qad ra'ayna min rijali wa dawlatin fabadu jami'an مسرع على شرفاتها فزال رجال فزالوا والجبال جبال ẹka kọ́ ní lọ́rin àgbàmọ̀ bá kásìlọ̀ kákọ́ ní àbí Fakhruddin Razi in tí wọ́n ṣe rí yíò Fakhruddin Razi ti rí ti pẹ́ òṣèlú okò al-mahsul Fakhruddin Razi láwọn èèyàn dìpẹ́ndì lórí hátà ọlọ́njẹ́ gbọmí Fakhruddin Razi kọ al-mahsul al-Qarafi kọ tankihul fusul Qarafi kana malikiyan Fakhruddin Razi kana shafi'iyan máa sẹ̀rá àti máa wà láàrin àwọn ọ̀dá kò ní option àfi kó dípẹ̀ lórí kìtàbù ẹni tí ò sí lórí madhab ẹ̀ ó tún sọ ẹni tí ò sí lórí madhab ẹ̀ téèyàn tí ẹ̀mọ́ fi pàmọ́ pé àwọn náà ní madhab tí ó tó bẹ́ẹ̀ Fakhruddin Razi látó náà fẹ́ kú ó ní nihayatu iqdamil uquli iqalun wa aktharu sa'yil alamina dalalun وأكثر سعي العالمين ضلال tí má kálẹ̀ kan tó bá hálẹ̀ kan yẹn ká fún dẹ́bọ̀ àbí نهاية إقدام العقول إقال وأكثر سعي العالمين ضلال وأرواحنا في وحشة في جسومنا وحاصل دنيانا أذى ووبال ولم نستفد ببحثنا طول أمورنا إلا سوى أن جمعنا فيه قيل وقال ojú wọn lẹ́ tani wà fún àbúrà ìṣàlẹ́bùn kí lẹ́ ẹ̀bùn lá fún ẹ̀sọ̀n kankan kí n wò bọ́lá gbé ara mi ò ká kí n ṣàdọ́ ọ̀bọ̀ ẹ̀ka ẹ̀kọ́ ọ̀lọ́n وأكثر سعي العالمين ضلال وأرواحنا في وحشة من جسومنا وحاصل الدنيا أذى ووبال. yìí tó fún ẹ lówó gan mo láì talibul ilm
dandan ní ká máa mọ̀ tí àwọn èèyàn sọ nù lórí tí wọ́n sọ ńgbà tó fẹ́ kú torí ẹni tí ó bá gbé wá bá wa pé kódà gan nínú ìmọ̀ kalam tẹ́ẹ̀mọ̀ ni pé àwọn tó ní gan tú wápò mẹ́ àwọn tó ní 1000 ní fún yóò àwọn tó ní gan tú wápò mẹ́ nihayatu iqdamil uquli iqalun nihayatu iqdamil uquli iqalun wa aktharu sa'yil alamina dalalun wa aktharu sa'yil alamina dalalun wa aktharu sa'yil alamina dalalun wa arwahuna fi wahshatin min jusumina وأرواحنا في وحشة من جسومنا وحاصل دنيانا وأذى ووبال وحاصل دنيانا أذى ووبال وحاصل دنيانا أذى ووبال ولم نستفد في بحثنا طول عمرنا ولم نستفيد 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 في بحثنا طول عمرنا سوى أن جمعنا فيه قيل وقالوا سوى أن جمعنا فيه قيل وقالوا سوى أن جمعنا فيه قيل وقالوا وكم قد رأينا من رجال ودولة وكم قد رأينا من رجال ودولة وكم قد رأينا من رجال ودولة فبادوا جميعا مسرعين وزالوا فبادوا جميعا مسرعين وزالوا فبادوا جميعا مسرعين وزالوا وكم من جبال قد علت شرفاتها 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 رجال فزالوا والجبال جبال رجال فزالوا والجبال جبال رجال فزالوا والجبال جبال وكم قد رأينا من رجال ودولة وكم قد رأينا من رجال ودولة فبادوا جميعا مسرعين وزالوا فبادوا جميعا مسرعين وزالوا فبادوا جميعا مسرعين وزالوا وكم من جبال قد علت شرفاتها وكم من جبال قد علت شرفاتها رجال فزالوا والجبال جبال رجال فزالوا والجبال جبال رجال فزالوا والجبال جبال Ọlọ́run bá ti ní kíkẹ́ wa máa lọ náà bẹ̀yẹn asùrù ta wà yẹn ẹwù àwọn ta fẹ́ ká ọ̀rọ̀ wọn Allahu barakallahu fikum wa barakallahu fi ilmikum wa ilmina jami'a. Tí Ọlọ́run bá ti ní kéwú a máa lọ bẹ̀yẹn Fakhruddin Razi kò sí nínú mọ̀ ẹ̀sìn wa kò sí yọkú mọ́. Fakhruddin Razi ni wọ́n sọ pé nihayatu iqdamil uquli iqalun àwọn tí gbogbo tí ń jẹ́ Ilmil-Khalaf kò sí báàbù tí wọ́n wọ́ bẹ̀ta ó ní nihayatu iqdamil uquli iqalun gbogbo tá fi lákàyè wá rò pátápátá ó lè ilé ìjẹ́bẹ̀ ìwọ́n mọ́ lè nínú Ilmil-Khalaf a ní tán pé ní jùsù a ní murakkab a ní mufrad a ní nihayatu iqdamil uquli iqalun èèyàn máa ń padà ń jẹrú ìròrí ẹlòmíì ní tó bá fẹ́ kò lọ́dọ̀ Ọlọ́run lóòótọ́ alùpò ti free but ìròrí ẹnìkan ní wọ́n ìdárò wọ́n kọ́ náà ni wọ́n náà kó sí nǹkan náà ni gbogbo àwọn tó ń sọ̀rọ̀ feminism láyé ẹnìkan kọ̀ nǹkan náà ni àwọn èèyàn ṣàǹfààní nínú Islam ó pa wọn lé yóò ṣàǹfààní tán wọ́n rí oore yóò wá ṣẹ́ pé kí Islam mọ́ tún pàṣẹ fún
ní àkó sí wá síbí ilẹ̀ fún mi kóhùn tó ya wèrè wọ́bí wáyé ní àyà tó ìtẹ̀dà mẹ́lọ okó lè ẹ̀kọ́ gbogbo tẹ́yàn bá ti tẹ̀lé tó bá ti yàtọ̀ sí kọ́lọ̀lọ́kọ́lọ̀ ọ̀sùn yóò padà dèèyàn mọ́lẹ̀ ní orí bí àwọn alákọ̀wé tí ò ní ẹ̀sìn sí máa ń sọ̀rọ̀ ní kìí make sense ẹ̀sìn sọ gbẹ̀ kalẹ̀ yóò wá ní so nígbàtẹ́ wá sọ ẹ̀ you know in logic ẹjọ́ gbé logic ẹ̀ kalẹ̀ kò lè dáyọ̀ méjì àánú ní àyà tó ìkẹdà mẹ́lẹ̀ okó lè kọlù wà á kìsàrù sáyélà álàmínà dọ̀lálù wà á kìsàrù sáyélà álàmínà dọ̀lálù lọ́gọ́rọ̀ gbà ní tí a ṣe fọ́tìlé lórí gbogbo ìpátá ilé tàà kọ́ àwọn mú padà lọ wọn ò ní lè gbé bẹ́ẹ̀ àwa náà láwà mú kí ní gàtàwọn ìgbéjẹ́ pé bá mi yọ jàǹkárí wọ̀nyẹn tó wáyé wà ṣùwá ní kó fílẹ̀ ó ní àdádí ẹnìkún àwọn gbóúnjẹ kanú fún èèyàn bí èèyàn bá tó pẹ́ láyé nìyẹn o àwọn nǹkan téèyàn ṣe wọ́n mọ̀ ká achievement èèyàn báyìí èèyàn wọn lọ hospital wọ́n ń kà wà ákẹsàrò sáyé láàálàmí nádọ̀lá lò wà ákẹsàrò sáyé láàálàmí nádọ̀lá lò gbàtà wà ní school ẹnìkan kú ní mathematics ní one of the professors ní Ìbàdàn wọ́n ka achievement kìníkan Magical University kìníkan Leicester University wọ́n ta Kagba University mú ní súnmọ̀ máta at the end of the day súnmọ̀ máta ọmọ rí olè lò kankan bẹ̀ gbogbo tá ń sọ ipò wá ní nǹkan kan ṣe pẹ̀lú life tó kàn ò ní nǹkan ẹ̀kọ́ not even in any way tí Islam ò bá ti rò mọ́ wà aktharu sa'yil alamina dalal ẹn tí ó kàwé gan tẹ́rì ẹ ti yí àtẹ́n tí ó mọ̀ kankan àwọn méjèèjì àdénà rẹ̀ tó bá ti kú báyìí mọ́rọ̀ búkà náà lè màtílé òjòjọ́ mọ́rọ̀ búkà náà ni ẹn tí ó mọ̀ kankan tó bá mọ́rọ̀ búkà wọ́n á mú ilé pé ó jẹ òsìyà wa aktharu sa'il alamina dalal wa aktharu sa'il alamina oni wa arwahuna fi wahshatin min jusumina gbogbo ẹn tó bá ti wá nǹkan mi tí fi ń please ẹ̀mí ẹ̀ tó ju ọ̀rọ̀ Ọlọ́run lọ ayé mọ́ padà sún wọn tẹ́ẹ̀ bá dẹ́ gbà ẹ wo àwọn ìlú Islam èyí suicide yẹn pọ̀ mẹ́ tó bá wà gan wọ́n sẹ̀mọ́ tó fi kú dẹ́rù bá ní pé tó bá ṣe bá wọ́n pa àwa ní ó yé jù wípé ikú nǹkan mí bẹ̀lẹ̀ ikú àwa la tó ń bẹ̀rù àti kú jù ní tọ́lọ̀ sọ fún wa àwọn táwọn ní àwọn ẹni wọ́n commit suicide jù wọ́n dẹ̀ láwọn happy define happiness yẹn wà arwahuna fi wahshatin min jusumina torí pé gbogbo nǹkan tí wọ́n wá yẹn kì í mú tranquility wá bẹ́ẹ̀ mi wọ́n kàn try wọ́n ní wà happy wà arwahuna fi wahshatin min jusumina wọ́n ní wà arwahuna fi wahshatin min jusumina ẹ lè fi ẹn tó ka Kùránì tọ́kàn rẹ̀ sì balẹ̀ ẹ lè fi ẹn tó ń ka ọ̀rọ̀ Aristotle I discovered láìpẹ́ yìí pé ọ̀gọ̀rọ̀ àwọn philosophical thinking táwọn èèyàn gbé kalẹ̀ kò sí ẹ̀ tí ní poison bẹ̀ kò sí ẹ̀ tẹ́ sọ pé tẹ́ẹ̀lé padà rí pé ilé ìwọ̀n ti ṣẹ́kù mẹ́ tí kan bá ń sọ̀rọ̀ nípa bí yóò sì tọ́jú owó láyé yóò sì sọ̀yẹ̀ dáhùn tí mi bá ń kọ́yàn ní bí yàn ṣe máa ń náwó yóò sì sọ̀yẹ̀ dẹ́ tí ò ní máa ná torí Ọlọ́run yà torí kò lè máa wọ̀nyàn lẹ́rú kò sí ẹ̀ tí ó bọ́ nínú pé àwọn ẹ̀ lè tẹ̀lé ròrí wọn kẹ́ẹ̀mọ́ rí bí tó kù sí pé ẹ jẹ́ wọ́n sọ policy bí ẹ̀ṣẹ́ mọ́ ní those who had money don't add money you know when they have money they have to keep money when they keep money they become money at the end of the day in tí ó sọ́yàn di kódà tẹ́ bá bá wọn yàn sọ̀rọ̀ intẹ́sìmọ̀ wọn lákàí wọn ni level philosophy àwọn Aristotle tí wọ́n ti expose orí tí ẹ̀sìn àwọn mùsùlùmí tó kàn mẹ́ẹ̀sìn tí ẹ̀ ó ní kò lọ́pọlọ in tó mọ̀ sọ ni ẹ̀ at the end of the day wọ́n wà padà rí pé ó mọ̀ lọ́pọlọ Firdaus lè mọ́ bá ti ẹ lọ yìí Jahannama ti ẹ mọ́ ń já sí wà arwahuna fi wahshatin min jusumina wa hasilu dunyana adawa wa balu wa hasilu dunyana adawa wa balu
in tí ó gbọ́dọ̀ kó fi ọwọ́ ara rẹ̀ fà tẹ́bẹ̀rẹ̀ lómi àwọn èèyàn tún ti bá débi pé bó ṣe ń train ọmọ rẹ̀ láti kékeré bí ọmọ èbó ni tí èbó gan ti ń regret it no do and don't bí ọmọ èbó ni pé do you like to change your diaper pé nǹkan sí ọ ni ọmọ ilé you like to change your diaper òun ní ìyẹn lo diaper só ti gbẹ́nu come and change your diaper ni ó tẹ̀lé kílé you like to change your diaper la ilaha illallah at the end of the day àwọn ọmọ ẹ gbogbo nǹkan ni wọ́n fún wọn tán wọ́n ní fún wọn lọ́lọ́run gbogbo nǹkan ayé wa máa sún wọn sáá because they will have everything and they had nothing ayé wa máa sún wọn sáá wa hasilu dunyana adhan wa wabal ó ní walam nastafid fi bahthina tula umurina gbogbo ìwé tá wá kà láyé gbogbo ń tá lọ kàyàn wà ṣàǹfààní bẹ́ẹ̀ síwá an jamana fi qila wa qalu ní tá padà kójọ bẹ́ẹ̀ ẹnìkan sọ pé ẹ̀lẹ́wọ̀ philosophy kan sọ báyìí tàbátù àwọn school of thought kan ní tá kójọ bẹ́ẹ̀ náà ni ó ní wa kam qad ra'ayna min jibalin wa dawlatin mílùmílù láti nínú àwọn ìlú àwọn òkè àwọn èèyàn tó jẹ́ pé tàbá dápọ̀ wọn èyí sọ pé wọ́n fẹ́ dé wa kam qad ra'ayna min jibalin àwọn jibali yẹn sin rijal àwọn èèyàn ńlá láyé wọ́n débi tí èèyàn wọ́n ní kódà bí mẹ̀sìn náà wa dawlatin ibi tí wọ́n ń lò láyé irú ìjọba tí wọ́n ń lò irú ọlá tí wọ́n ń lò wa dawlatin fazbadu jẹ̀míyà abákanrí pé ẹlùmí wọn tó ti ń replace wọn musri'ina fazadu ẹn tó jẹ́ pé lánàá wọ́n ni olówó àmì ìwà ìpẹ́lẹ̀ àwọn tó lọ kíníkà lónìí tó lọ Port Harcourt àwọn yóò pé mọ́ ó ṣẹlẹ̀ láyé àwọn tí mọ́ kọrin dáadáa yóò rí wọn at the time àwọn ọmọ rí àwọn èèyàn kọ orin kan gbà kan ó ti pẹ́ o bí abẹ́lẹ̀ 2000 báyìí orin àwọn ará Abidjan báyìí àwílò kò gbọ́n tí ń sọ ìsìnjó gbogbo àwọn tàà ń sọ yẹn almost every place ní West Africa ní kíníkà náà gbé wọn lọ́gbà ká ní gbé wọn lọ́bì kankan mọ́nìsì ẹ̀kọ́ àwọn ọmọ tí wọ́n bá bí lẹ́yìn ìgbà náà tí ó mọ̀ wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn kò mọ̀ wọ́n ẹ̀yin tẹ́ mọ̀ wọ́n gan ti tóbi ẹ̀ ní dáwọn mọ̀mọ́ sáwìlò náà rí o ní fàbáàdù musri'ina fàbáàdù jami'a musri'ina wazal bí wọ́n ṣe lólẹ̀ tó èèyàn mọ̀ pé yóò yá gan bá tọ́lọ́run fi kó wọ́n sẹ́yìn wa kam min jibalin qad alat sharafatuha mélòó àwọn èèyàn tó yẹ pé kí wọ́n tó débi táwọn lọ wọn ò tí ìgbà microphone àwọn èèyàn ti súnlẹ̀ Al-Imam Ibn al-Jawzi rahimahullah wọ́n ní Ọlọ́run fi ó rọ ẹ̀mí àwọn èèyàn fáwọn débi pé káwọn tó àwọn lọ ṣe wá sí ní Misra káwọn tó débẹ̀ lálẹ́ thousands èèyàn ní dódà wọn thousands pé kọ́kàn kí Ibn al-Jawzi kan sọ pé innal hamdalillah thousands ṣe ọ̀pá ayé tí wà ilá rò pé bóyá àwọn èèyàn dódà fàtúmà yìí thousands wọ́n táwọn bá wà níwájú àwọn èèyàn báyìí táwọn bá wo àwọn orí lọ àwọn àní Allahumma Ọlọ́run bá la tu'adhib wọ́n fi àjẹ́ mi ìsọ́ torí tèmi o tí bí mi náà mọ́ pé àwọn èèyàn sọ́dọ̀ rẹ̀ ká mọ́ sọ pé azaba man da'a ilayhi ẹni tí bí àwọn èèyàn sọ́dọ̀ rẹ̀ gan fi àjẹ́ tó wá láàánú bá ìfẹ́ kó sọ lẹ́nu ni o ìdọ́gbọ́bọ́lọ́ náà ni o the anyways àyọmí àbí ó ní ẹ̀kan bá sọ lẹ́nu náà ni o wọ́n ní ẹ tí ń pèpè sọ́dọ̀ rẹ̀ gan kò excuse ẹ̀ wọ́n ní ṣètọ́n sọ fún àwọn lẹ́bí ìjọ kan pé fi àwọn èèyàn ilẹ̀ lọ kéwú o mọ́ kéwú wọ́n láwọn wá ní ìnámọ̀ àrọ̀ ọ̀dà àṣìdá ẹni fẹ́ tàn mí nípa kámíntà ìbẹ́ yìí mọ́ sí wá sí máa rí thousands àwọn èèyàn tí wọ́n láwọn túbá pọ̀ bí ẹ̀ṣẹ̀ àwọn so kí n fi ilé ilẹ̀ kó wá ní mẹ́mọ́ kéwú àdíẹ́dọ̀ bí kó wá sọ wọ́n nù kí n tó dé kam wọ́n yí mọ̀ sọ́wọ́n pé ká ní ṣe ìtọ́ ìwú spam gan láì sílẹ̀ yóò sọ wọ́n nù ìjọ kankan ò lárí lábí ulama ìhìn kò sí ìjọ tó là anábi sallallahu alaihi wasallam akhraja Muslim anábi jáde ìjọ kan ó wà wọn sàbí ó ní ana amanatun li ummati èmi ni ìṣọ́ fún yín wa idha dhahabtu li ashabi ma yu'adun tí bá ilé kú ìyà ó jẹ yín fìtínà ó kàn yín ó sì kàn wọ́n
ó kàn wọ́n débi pé Ànábì sọ pé laysa al-faqru akhsha alaykum kìí sóṣì ni mo bẹ̀rù fún yín o àyẹ́ mọ́ ní ṣe sùúrù bí o ṣe ibi tẹ́yìn ti ṣe sùúrù níbi owó ọlá kíyàn ó tọ́ ọláwò kan wá ní fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ onímọ̀lára ẹ títí wọnú mọ́tò tí ó tẹ́ èsì kó wọ́n gbé sórí ẹ́njì tó gbóná kó wá mọ́ sọ pé ṣe bí ẹgbẹ́gbẹ́ lẹ́yìn lọ wọ́n ní 4,000 lẹ́kọ́ àbí 6,000 jẹ́ ń gbé 6,000 lẹ́kọ́ wá ní 2,500 mo lè jókòó lórí ẹ́njì mo ti dán orí ó ti pẹ́ tí mo ti wọ commercial bus lọ́dún kan wà sí mọ́tò lọ́wọ́ mi mo wá ń travel wá ní ká gbé mi èmi tẹ̀ lówó díẹ̀ tí mo sì lè san àmọ́ ibi tí mo lọ ìfẹ́ miss time lẹ́yìn lọ lè kéwù wọ́n ní àwọn gbé mi sórí ẹnjì pé kò sí mọ́ èmi náà wọ́n lè jókòó lórí ẹnjì yẹn àìtí ìdógúnmọ̀ṣọ́ tí mo ti ń fi artificial prayer pé sí àdẹ̀jọ́ dé kò bá ṣe lọ yìí kò kọ́kọ́ sí àyè àti nẹ́ẹ̀sẹ̀ náà la ilaha illallah àdẹ̀ ní mọ́ ládúpọ́ náà àdẹ̀dúpẹ́ fọ́lọ́ nígbàtà bá jókòó ní mọ́tò ta nẹ́ẹ̀sẹ̀ tàtúnà bí ẹbá ẹ̀ẹ́sì yìí kò fẹ́ dáadáa àdẹ̀dúpẹ́ fọ́lọ́ kò sí tí ó nẹ́ẹ̀sẹ̀ sí kò ní mí lára tó mo rò pé gọ́yà ìnira ní ẹgbà tí mo wá ń bọ̀ ọ̀nà tí gbogbo gbà mọ́tò ta gbé mi lóṣogbo látòṣogbo mo wá fẹ́ wọ mọ́tò wá sí Ìlọrin ikhwan al-muslimun al-ikhwan as-salihun wọ́n gbé mi báyìí mo ń tájẹ́ ti pé kí ní kọ́kọ́ gbé mi sẹ́gbẹ̀ẹ́ nìkan àgbàlagbà ní obìnrin ni mo gbá ó dá pé Fatuwa Umaru kan wà lórí àgbàlagbà látà dókùkù tó gbé ọmọ kan ó lè gbé lè sí bí o kò kọ́kọ́ yé ná pé kílẹ̀ mi mo ní kò lè jókòó sí bí ó ní bo níwà jókòó sí no ẹ̀yin máa sún ni kìí ṣe sún à ń sọ sáàbí àtẹ́lẹ̀ orí tó jókòó gbogbo la ilaha illallah la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin so wa kam min jibalin qad alat sharafatuha rijalun àwọn èèyàn ni wọ́n rijalun àwọn tó jẹ́ pé ìhun làwọn èèyàn dìpẹ́ lórí fazalu wal jibalu ipò táwọn àwọn àbẹ́ ọ̀ àmọ́ àrí àwọn ọmọ ìgbà tí Ṣáfi'í wà ráyé rahimahullah ní Misra ó jí agá wọn dìtẹ̀ rẹ̀ lítà ìgbà tó yá Ọlọ́run fún ní Malaka wọ́n gbà fún tá ó ní ma lóòtọ́ he died at 56 or 54 rahimahullah àmọ́ ìgbà tí Imam Ṣáfi'í kú tán ẹnìkan kọjá ní mọ́sálásí tí Imam Ṣáfi'í gangan báyìí tí wọ́n ti máa ń ṣe halqa àwọn lárúbá oko kan káwọn máa ń lo oko àwọn kọjá wọ́n sáà ń wò pé àwọn sì máa ń ní ọgbọ́n jìnlẹ̀ gbogbo ìmọ́nì tí yìí torí pé lè wà láyé ni Ọlọ́run mọ́ ń fi kìní kan ṣọ́ kìní kan náà ni gbà tó wá kú tán tẹ́lùmí wá jókòó sí alùkọ̀ kò wá dàbí faqala al-a'rabi lárúbáwá ẹni aina shamsu hadha al-majlis wa najmuhu ìmọ́lẹ̀ kan wà tí wọ́n jókòó sórí àga òun qala mat ó ti kú qala wọ́n sọ̀rọ̀ ní ó ti kú ó ní aina shamsu hadha al-majlis ìmọ́lẹ̀ kan wà tó máa ń jókòó sórí bí wa najmu ìràwọ̀ kan wà ní ó ti kú rijalun fazalu wal jibalu jibalu ayé tí wọ́n wà ní wà bẹ́ níjọ́ tí Buhari former president rahimahullah níjọ́ tí wọ́n gbé ìjọba lè fún tó wà bẹ́ wọ́n wò live ní channels television or tv sí mú kan wò pé àṣùhánà láàrin minutes kò lè pàṣẹ mọ́ wọ́n lè ní ẹmú báyìí ẹn tí ó tó bẹ́ẹ̀ kíyàn kan sọ nǹkan tí ó ní ẹmú in the next 10 minutes wọ́n lè ní ẹmú náà yẹn ní ìsìn Ọlọ́run nìkan wà ní sọ bẹ́ẹ̀ kò sí ẹ̀nìyàn Ọlọ́run ẹgbọ́n tọ́lọ́ sọ ní fadamdama alayhim rabbuhum bi dhanbihim fasawa Ọlọ́run wala yakhafu ọ̀pọ̀ nǹkan kò ní tẹ̀yìn ẹjáde alúlísọ́ Ọlọ́run ní nǹkan kò sí ní tẹ̀yìn ẹjáde ọmọ kí yíò sí nǹkan tẹ̀yìn ní nǹkan kò ní tẹ̀yìn lè jáde alẹ́ ìlú rẹ̀ gbà nǹkan kò ní tẹ̀yìn kí ní jáde Ọlọ́run wala yakhafu ọ̀pọ̀ kò sí tí ó tẹ̀yìn lè jáde
ẹlòmí ò lè sọ ọlọ́run náà ni ọlọ́run kò ṣàánú wa. So Ilmil-Khalaf táwọn tẹ́lẹ̀mí wá tẹ́bà tí tó rò pé ní ìsìn lòun ṣe wá ń ka ọ̀rọ̀ àwọn Ahlul Kalam tí Ibn Rajab wọ́n ọkùn ọbẹ̀ àwọn tó ní túbá onítàkà fún àtàyìn. Fakhruddin wọ́n sọ pé wa qad ta'ammaltu al-turuq al-kalamiyya, gbogbo ọ̀nà tí wọ́n fi ń ṣe Ilmil-Khalaf tó yàtọ̀ sí káka hadith káka asaru ẹ̀ qad ta'ammaltu turuq al-kalamiyya, gbogbo ẹ̀kọ́ hátà ni mo wò kò sí ń tó pamọ́ sí mímbẹ̀. Wal manahij al-falsafiyya, gbogbo manhaj àwọn falasifa pátápátá amọ́ta àwọn tinú Islam amọ́ta àwọn tó jẹ́ kìí ṣe mùsùlùmí. Ó ní wa ma ra'aytu minha ìrí kankan bẹ̀ yashfi alilan tí ò níbi tó kù sí pé wala yarwi ghalilan wa ma ra'aytu min at-turuqi ìrí nínú gbogbo ilé tó dàbí tariqatul Qur'an. Ó ní al-iqra al-ithbat, tó bá fẹ́ gbọ́ pé ká ṣe ithbat pé bọ́ lọ́lọ́run wà, ó ní tó bá jẹ́ tó dún nímọ̀ Kùránì ó kàn sọ pé ar-Rahmanu ala al-arshi istawa. Ìwọ́n tó sọ pé Ọlọ́run bá fi kulli makan, àwọn Fakhruddin rán sí ìpìlẹ̀ ayé wọn tán wọ́n kàn sọ nìyẹn. Àwọn sọ pé fi wọ́n mi tí wọ́n gíní kàtẹ́ bá rí àlá olú yẹn kìí ṣe olú ìtàwọn Fakhruddin rán sí náà kọ́kọ́ sọ nígbà tó fẹ́ kúná tó wípé wọ́n ní ẹ̀rí báwọn onísúnmọ̀ yóò sì sọ ni ar-Rahman ala al-arshi istawa. Níta ọ̀rọ̀ tí náà lọ́dọ̀ tí wọ́n ni wà fi náfì tẹ́bá bí wọ́n pẹ́ níbi káṣe náfì nǹkan wọ́n ni laysa kamithlihi shay'. Ó wá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ náà dhahabi ilmi tó yẹ ká kọ pamọ́ sọ́kàn. Ó ní wa man jarraba mithla tajribati wa arafa ma'rifati, wọ́n ni wa man jarraba mithla tajribati arafa mithla ma'rifati. ẹni tó bá rírú mọ́ ti dáṣe wọ́n lọ rírú rí tèmi rìn àrọ̀fà mithla ma'rifati. Gbogbo tó ṣe mọ́ kánú Ilmil-Khalaf yẹn ọ̀rọ̀ búkan wà táwọn Ilmil-Khalaf máa ń sọ, ẹ̀rù kan mọ́ bà mí ní pé káwọn agbélé ìdọ́dọ̀ èèyàn tí ò ní làákàyè tó ń kàfẹ́ ṣe Islam yóò sì kò nímọ̀ náà tí ó sì fi judge pé kò nímọ̀ náà ìdáwọ̀ nímọ̀. Wọ́n bá dé bí al-lawn kọlọ̀, wọ́n ní ṣe zátù ní àbí ard kọlọ̀, ṣe constant ṣe concrete thing ní àbí abstract. Kẹ́nìkan dáhùn kọlọ̀ lásán rí káàkiri. Ta lórí kọlọ̀ rí àyàfi lára nǹkan mi tí ò sí lára nǹkan kan. Ewu bí tí wọ́n gbé ọpọlọ ọmọ nìyẹn lọ, ṣé ìyẹn lọ́lọ́run fẹ́ ká fi ṣe hayya ala salah? Àdíẹ̀nà pé tó bá gbé yẹn wá tàṣkì yá sí wà ló mọ́kẹ́ àwọn èèyàn sọ ní ìsìntá yíta wáyé. Mo dúpẹ́ fọ́lọ́wọ́, mo bára mi dúpẹ́ fọ́lọ́wọ́, mo sì bẹ́yìn náà dúpẹ́ fọ́lọ́wọ́. Àwọn èèyàn sọ ní ìsìn tẹ́yìn náà bá lọ wádìí ẹ̀ èyí wà rúpẹ́ nímọ̀ ni ẹni lè gbà pé àánú qala Fakhruddin ar-Razi wa qad ta'ammaltu turuq al-kalamiyya wa manahij al-falsafiyya wa ma aradtu fiha ma yashfi alilan wa ma yarwi ghalilan. Kò sí ogbótẹ́ sọ ìpáwátá yóò padà sọ èèyàn di tọ́gì. Ẹ̀sì rí pé anábí ò bí sí ọpọlọ pẹ̀lú ẹ̀. Tánàbí ó bá mẹ́ example wa sallallahu alayhi wa alihi wa sallam tí ó bá mẹ́ example wa nǹkan tí ó kàn yáwọn èèyàn ní sọ. Ẹn tí ó ń sọ pé ọmọ òun bí lárúbáwá tó ń sí dúdú, àti ìsọ pé ṣe ó ní nínú nǹkan ọ̀sìn rẹ̀ tó ń bí nǹkan bí ọ̀rọ̀ example tánàbí fún. Ta ní báyàn bá débi pé ẹ̀ sí kọ́lọ̀. Ibo ní sì ń bí lọ sọ́dọ̀ tọ́lọ́run bá nìyẹn o. Wípé sífàtì Ọlọ́run ẹwọ nǹkan in tó lè mọ̀ díẹ̀ láìláì. Kí ni Ahlus-Sunnah sọ? Laysa kamithlihi shay'. Àwọn ti parí ọ̀rọ̀. Laysa kamithlihi shay', àwọn ti parí ọ̀rọ̀ àti bá ti wá lọ. Wọ́n sọ̀rọ̀ pé Ar-Rahman 'ala al-'arshi istawa, àwọn ti bá 'ala al-'arshi istawa. Yóò wà ní Hashawi. Ẹmọ tó gbà lérò. Àwọn tí ò nímọ̀ dáadáa wọn máa wákẹ́ kí ìsì mọ́ jàmbá yín wákẹ́ yìí lóòtọ́ yẹn gbọ́dọ̀ mọ̀ bọ̀ kí ṣe bẹ́yìn ṣe lò ẹ̀ tàbá wá kí ó lọ ọ̀nà bẹ̀sá lè dáhùn àwọn náà gbọ́dọ̀ kí ó ní ẹ̀
ó mi gbé dandan ní kára àwọn èèyàn kan láàrin wa táwọn náà kìyàn jú bẹ́ẹ̀ tí wà máa dúró dẹ̀ pé ó sọ in tí Shafi'i ń ṣe nìyẹn tí Imam Ahmad bin Hanbal sọ pé o mọ́ Shafi'i mithlu shams bí òrùn ló jẹ́ sáwọn èèyàn wal afiyatu fil jasad àláfíà ara ní Shafi'i because òun ló mọ nǹkan yìí tó tún ṣe rọ́dù fún wọn Ibn Taymiyyah náà ṣe rí nìyẹn Ibn Taymiyyah àmọ́ tán só lè pè mí lọ́lọ́dọ̀ mẹ́ lẹ́yìn yẹn ló ṣe wá ṣe rọ́dù fún wọn ṣẹ́ntọ́ àwọn tọ́lọ̀ bá fún ní rúlá káyì bẹ́ẹ̀ àwọn lè mọ̀ kan tó ṣe rọ́dù fún wọn àwọn ṣe gbogbo èèyàn lónìí lọ́bẹ̀ tí ò ní yà pé à wallahi kìí ṣe gbogbo èèyàn wallahi kìí ṣe gbogbo èèyàn à ń ṣe kíláàsì òṣòlò ìfẹ́kẹ̀ kan ìwọ́n sọ fáwọn ọmọ ìyá tàjọ mọ́ ṣe pé Ọlọ́run kẹwàá ní ká lè lọ́bẹ̀ ká yọ ilé jáde mẹ́ kásìmọ̀ bá ti wá lọ because a lè do without ilé òṣòlò ìfẹ́kẹ̀ kò sí ìtafẹ́ ṣe sí kò sí ìtafẹ́ ṣe sí wàílá takọ́bùtù ọkàn pọ̀ ni akàmì takọ̀bọ̀tọ́t níbù ní wọ́n rí báyìí a ní ìdẹ̀ òní fẹ́kẹ́ asùlù fẹ́kẹ́ wà àdílà ó wà ní òṣòlò fẹ́kẹ́ àmọ́ bóòdì lọ́dọ̀ wọn ní òṣòlò fẹ́kẹ́ báyìí sí wọ́n ní madhaibu márùn-ún wọn níbẹ̀ méjì ní ra'isiyya manhaju ahlul kalam wa manhajul fuqaha wọ́n manhaju ahlul kalam nínú madhabu Hanafi Shafi'i Hanafi Maliki Shafi'i àti Hanbali mẹ́ta bẹ̀ ni manhaj okay jazakallahu khairan manhaj ahlul kalam èwo ni ó jẹ́ nínú mẹ́tẹ̀ta nínú mẹ́rin tí mo kàálẹ̀ ẹ tó wà wọn náwọ́ ni o tí bá sọ pé ìkánnù mẹ́rẹ̀ẹ̀rin yìí ó lọ síbi manhaj ahlul kalam èwo ni ó jẹ́ bẹ̀ mo fẹ́ kẹ́nìkan dáhùn nínú Hanafi Maliki Shafi'i Hanbali èwo ni ó jẹ́ bẹ́ Ṣáfi'í àbí lẹ́tà fi rò bẹ́ al-kalam ó ní wà hukmi ala man darasa ilm al-kalam Imam Ṣáfi'í ní ìdájọ́ mi lórí ẹni tó bá lọ kọ́ ìmọ̀ kalam an yudraba bil hadid aw bil jarid kanna bil jarid síbẹ̀síbẹ̀ àwọn madhabu alil kalam ni madhabu Ṣáfi'í Maliki Hanbali kúkúmá lórí usulul fiqh wọn ni o tẹ́ bá gbọ́dọ̀ wọ́n sọ pé usulul madhab ní tàn sọ ni madhab àwọn fuqaha ni madhab àwọn hanafiya kí láwọn ṣe àwọn ṣe jamu furu' wọ́n ṣe taqyidul usul lọ́dọ̀ àwọn alul kalam àwọn ṣe jamu usul wọ́n ṣe tafri'ul furu' méjèèjì ní tán fẹ́ gbà ń bẹ́ tí kéwú wá bá débẹ̀ ìta lè sọ tá pín tá sọ dáadáa tá fọ pé ẹ̀hẹ́n lábájọ so tẹ́ bá ń gbọ́ta ẹnìkan nísìn mo lọ́mọ ìyá kan tó kéwú dáadáa ní ìlú òkèrè ó wá sọ mọ́sálà kan jọ kàn mú wá ní láìlọ́wọ́ láwọn ànàfíà lè sọ mú ní láyé àwọn ànàfíà lè sọ ó wá ìyá lẹ́nu pé sí gbogbo tíra lẹ́yìn ti kà ní ó takò sùúrù mọ́tàbí wọn ni wọn ò lè sọ tó bá lè sọ láìláì wọn ò lè ní tó sọ yí àwọn ànàfíà ò lè sọ bẹ́ẹ̀ ó takò sùúrù mọ́tàbí wọn mo wá kó tó sùúrù mọ́tàbí wọn wẹ́ ẹwà o ìtumọ̀ ẹni wípé tá bá ti mọ usul madhab àmọ́ tí madhab yẹn likely kò sọ because ìtumọ̀ usul madhab ni pé adillatul madhab ibo ni wọ́n ti mọ́ mẹ́rin wọn lápẹẹrẹ ní ìsìn àwọn Hanafi àgbà pé kullu ìbádà gbogbo ìbádà pé tààlìlíyà sáwọn tó mọ́ tààlìlíyà kò sí tọ́lọ̀ pa aláṣẹ tí ò ní rízì kan a sì wà àwọn Ṣàfí'í ní tààbùdíyà ní kò nídìí bí mo ṣe sọ ti Fakhruddin Razi al-Imam Abul Hasan al-Ash'ari Ali ibn Ismail al-Ash'ari àwọn náà túwá kó mẹ́ kánà Mu'taziliyan àbí Mu'tazili ni wọ́n tẹ́lẹ̀ lọ́dọ̀ ọkọ màmá wọn Abu Ali al-Jubai Abu Ali al-Jubai tó jẹ́ ọkọ màmá wọn ló kọ́ wọn ní Mu'tazil ìgbà tán wá kúrò lórí mọ́sàbù ẹ̀ wọ́n borí mẹ́bà ní ọ̀tán sọ fáwọn èèyàn pé ó ti túbá kúrò lórí mọ́sàbù ẹ̀ ti sá lọ ìṣe mọ́ o pẹ̀sà àwọn aláṣọ pé Ọlọ́run sí lórí kẹrọ ṣe nígbà kó ń bẹ lórí akára ṣe báyìí o à ń sọ wípé Ọlọ́run ọba al-kalam makhluk ìsọ yẹn mọ́ o kalamullahi makhluk al-Qur'an makhluk wípé al-Qur'an makhluk rárá o ìsọ máa mọ̀ tí ìsọ yẹn sí al-Qur'an kalamullah wọ́n wá lọ ń bá Abu Ali al-Jubai tó jẹ́ ọkọ màmá wọn ní wọ́n bá wọn fa mọ́sálà pé àkọ́m wọ́n wá báwọn ní kalam náà ó
ó wá fún wọn ní ráyù nǹkan mẹ́ta kan ó ní Abu Hasan ní sọ wípé rárá Ọlọ́run ọba yaf'alu ma yasha Abu Ali Jubai sọ pé rárá Ọlọ́run ọba yajibu alayhi Ọlọ́run ọba yajibu alayhi an yakhtara al-maslaha èyí tó bá dáa jù lójú ọ̀ràn èèyàn lé Ọlọ́run ẹgbọ́ bídá kí ẹ mọ́ ló kẹ́límọ̀ yajibu fọ́lọ́run Abu Ali Jubai ní bal yaf'alu ma yasha ní tó bá Ọlọ́run ni máa ń ṣe ó ní òkè àwọn fún example kan kó wá mú wá ń sìn ọmọ mẹ́ta lè wà Ọlọ́run pa kan kékeré àwọn méjì dàgbà nínú méjì tó dàgbà yẹn ìkan ó di kèfèrí ìkejì kú sórí Islam Abu Hasan al-Ash'ari ní ẹ̀rí wípé Ọlọ́run bá yaf'alu ma yasha ni òun ní ẹ̀rí pé yajibu alayhi al-maslaha ni wọ́n ní ọ̀rọ̀ àwọ́yà mẹ́rin wá ó ní orí pé èyí tó dàgbà yẹn ikhtara hikmatullah Ọlọ́run bá rí wípé kó dàgbà yẹn wọ́n kúkú sórí Islam pé kó dàgbà èyí tó kéré yẹn ó tètè pákó lè wà kú sórí Islam èyí tó fílẹ̀ yìí ó fílẹ̀ torí wípé ó ti mọ̀ wípé irú eléyìí kò sí nǹkan tó lè ṣe ọmọ náà ni ó di ọ̀rọ̀ ṣó rí pé wọ́n náà ti múra rẹ̀ yaf'alu ma yasha ló ń sọ yẹn tí ẹ gbọ́dọ̀ bá wọn wọlú àwọn báàbù yìí tó dàbí qala Allahu qala Rasul tó dàbí torí ẹ̀ ti máa ń sọ fẹ́ lómi táwọn mi bá ń sọ pé àìdí àtẹ́ ń sọ yẹn pé ṣó ń kóòtì al-Qur'an kóòtì al-Qur'an náà ó lè kóòtì Qur'an náà agbókè ní bẹ́ ń sọ yìí èyàn bá wo dáadáa gbogbo àwọn yìí ni ò bá ẹ̀ sọ pé qala Allahu azza wa jalla ìgbà ńlá tó bọ́pọ̀ ní wàhálà sọ pé qala Rasulullahi sallallahu alaihi wasallam èyí tá tó ṣe kò súnmọ́ àwọn ilé yóò bọ̀t ó náà tún jẹ́ lànà wa ó ní wa qala as-salaf àbí kò lọ pé qala as-sahaba lànà wa lòun náà because àwọn ilé wọ́n witness ẹ̀ so wọn ò lè mú nǹkan míì àfi tí wọ́n bá dá mú lókù tí ṣe pé wọ́n mú ijma'an lẹ́lòmí lè ṣàṣe mẹ́ so gbogbo wọn náà túbá pọ̀ mbẹ́ ìgbà tí al-Ghazali fẹ́ kú Abu Hamid al-Ghazali rahimahullah àwọn náà túbá pọ̀ nù kìíní ẹgbẹ́ lànà yìí ó waste time àwọn chairman tí al-Juwayni tọ́ntẹ̀ ẹ̀ṣàmà al-Juwayni Imam Haramain Juwayni rahimahullah ó ní law staqbaltu min amri mastadbartu mastashghaltu bi ilmil-kalam law istaqbaltu min amri mastadbartu ìní kọ́ ìmọ̀ kàlámù ìláyé ẹ̀mọ́ tí mọ́ kó sí ọ̀rọ̀kan ní doubt nípa Ọlọ́run doubt ẹ̀rí ẹlòmí ó sì kówé àwọn ní philosophy ìjọba tí ó pọ̀ gan think rich why you act the way you do 20 millionaire the unexpected fall how to kill a man you can never be successful gbogbo kí ní àwọn ọgbẹ́ díẹ̀ lè wà ń bẹ̀ but ẹn tí ò bá rinlẹ̀ fi al-Qur'an wa Sunnah yóò kó kàmí ma kò ní débì kan tí ó sọ pé ìwọ́lò lélé yóò èèyàn mélòó ló wà lè aṣọ́ ọ̀pọ̀lọ làkáyẹ̀ of that level wọ́n bá dé level kan wípé al-Ghazali sọ̀rọ̀ kan débi pé al-Imam al-Bayhaqi rahimahullah wọ́n wá ń ṣe rọ́dù fún al-Imam Dhahabi na mention ẹ̀nà Siyar A'lam an-Nubala wọ́n ní Ghazali sọ wípé ilmul mantiq yóò ẹni tí ó bá ma mantiq ma dhaqa al-ilmi qat onímọ̀ kankan wọ́n ní hadha batilun wa min al-ulama min a'immatil islam in bẹnu àwọn a'immatil islam wọ́n ò débi ilmil-kalam wa kanu a'imma wọ́n ní mantiq tó ń sọ yìí ìmọ̀ kan tó jẹ́ wípé ẹni tí ọpọlọ man kana kamila al-aqli ẹni tí làákàyè rẹ̀ bá pé ilmun tabi'i ní fún láti mọ̀ tí mi tó yẹ kẹ́kẹ́ lè differentiate kan méjì àdámọ́ ẹlòmíì ni torí ẹni bí tẹ́mí àṣẹ summarize pé kílẹ̀ wọ́n bí ma mantiq la yastafidu minhu al-balid ẹni tí ò bá gbọ́n tẹ́lẹ̀ kò lè yé wà la yantafi'u minhu al-dhaki ẹni tó bá ti gbọ́n kò ní ìdí ẹ̀ wa yastagni anhu al-dhaki tẹ́yẹ bá ti gbọ́n kò ní ìdí ẹ̀ ìyẹn ma analysis nǹkan kíní yìí no tó ń sọ yìí méjì ni náà wọ́n yà méjì náà gbà gbogbo ẹgbà ẹ ti mọ̀ pé level jẹ́ ma yantafi'u la yastafidu minhu al-balid ẹni tí ò bá gbọ́n bèrèbèrè tẹ́lẹ̀ kò lè ṣe láǹfààní
tẹ́ bá gbọ́n tí wọ́n mọ̀ sọ kullu kulliyul kullul kulli juz'il juz'i yóò sì ní hunaka farqun bayna kullu wa kullu wa kulli kí ló dé wallahi alazim yóò ní hunaka farqun bayna kullu wa al-kullu wal-kulli ẹwà máa gbọ́ àwọn tafriqatul batila tí làkà yóò bá jìnà tẹ́wàá rí pé gbogbo tó ń sọ àwa nídẹ̀ náà gbogbo tó wá padà sọ à nídẹ̀ àwọn kẹta ní láti mú pọ̀ mẹ́ ni pé káàrùpá nímọ̀ tàbá mọ̀ wọ́n lẹ́nìkan tó kọ tírà kan mimman yantasibu ila hadha al-ilm usul làwọn mọ́ sọ páwọn nǹkan tó bá ti ń kọ gan astaghfirullah ọlọ́run àmọ̀ dúpẹ́ fún ọ tí wọ́n bá tàbá tó ń ka tírà wọn lé ní àwọn náà rí pé usul tó ló kọ́ igan ó tẹ̀lé madrasa kan mọ̀ tàá yí náà tẹ̀lé madrasa kan mọ̀ ayá náà kámi tó ló mẹ́ ó kàn fò kiri ní ìmọ̀ bóyá lórí masala báyìí lọ ló mọ́sá báyìí wọ́n yìí sí ìlò rẹ̀ ìmọ̀ bóyá gẹ́ẹ̀tì ẹ jẹ́ kí n mú alápẹ̀rẹ̀ nínú rọ̀ ìsíyàn ilmul usul pín sí méjì àwọn kan sọ wípé àwọn fuqaha sọ wípé àwọn ó ṣe jámù àkúwálù àyímà àwọn ànàfíà ló sọ yẹn àwọn tí mọ̀ pàwọn àyímà àwọn òun ò lè sọ̀rọ̀ láì lẹ́rìí àwọn òsì fẹ́ sọnù bá wọn pé káwọn sẹlẹmọ wá òsùlù kan àwọn ó dìpẹ́ lórí ọ̀rọ̀ àwọn àyímà àwọn àmọ́ wá kọ́ ìdà fún wọn àmọ́ yọ ọ̀rọ̀ àwọn àyímà wọn àmọ́ yọ kọ́ ìdà jáde bẹ́ẹ̀ òun àwọn fi tẹ̀kìyìdì kọ̀wáìdì kí la mọ́ pè yàn tẹ̀kìyìdì kọ̀wáìdì ní jam'il furu' àwọn kan sọ pé tẹ̀kìyìdì ní ẹ̀ because ẹ̀ lè kọ́ láfà wọn láíláí ibi tó wáyìí sí sàṣẹ iná tẹ̀lé wọn wọ́n ni ní táwọn ṣe ni pé àwọn ó kọ́ usulu jọ tó depend lórí lugha arabiyya tó depend lórí al-Qur'an wa sunnah àbí àwọn a máa yọ táàmà tí asùlù ní kíní asùlù ní kíní asùlù táàmà tí wá kó gbogbo òsùlù ìjọ àwọn àṣẹ máa yọ fárọ̀ ń bẹ̀ àwọn a máa wo ọ̀rọ̀ àwọn àyímà àwọn tó wá ti ṣe déédéé àwọn ìgbà tí ó wá ṣe déédéé àwọn jùlù wípé hawa nafsin ẹwà rí bí wọ́n ṣe mọ́ ṣe fìtìkọ́ láàrin àwọn sẹ́wọ̀n pé mọ́tàbù ti pé méjì báyìí alhamdulillah àwọn wá kọ́ díẹ̀ lọ́dọ̀ àwọn afáwà díẹ̀ táwa kọ́ ẹ̀ tàbá kàtírà àwọn tán sọ pé takọ́sùsù àwọn usul fẹ́kẹ̀ àwọn ni ok mashallah oya tẹbá wá rí nígbà tó bá ń ṣe ìfìbátù pé orin dá lápẹẹrẹ oya ya gbọ́ gbà tí ó bá mọ́ sọ ó lè bẹ̀rẹ̀ pẹ̀lú mọ́dàbù àwọn fuqaha but mọ́dàbù fuqaha yìí ò ní lè agree pẹ̀lú tó fẹ́ sọ yóò kàn fòsò mọ́dàbù àwọn ahlul kalam àwọn ni mọ́dàbù méjì máa ń takora ibi tó ti fẹ́ lóyìn kò work wọ́n mọ́ mí because our nerves ní ó padà dì pé tó wá ti work fún in tó wá fẹ́ gẹ́ẹ̀tì our nerves ní ó padà dì ká mọ́ wà kọ́ bó láṣẹ mọ́ káwọn ká mọ́ ní záukú ẹ̀ kákan taste ẹ̀ kíkílẹ̀ ń sọ mẹ́ so in tí alimọ́mí bí ọjà bọ̀lá ń bà lè ń sọ nìyẹn pé àrárá ọ ẹ ṣọ́ra ọ inú ìkàlámi ṣe tó ṣe depend lórí o mọ́ jẹ́ ká sọ pé ò ní mọ̀ nítorí ẹ̀ ọ̀gọ̀rọ̀ táwọn míì ṣe tẹ̀kẹ̀yìdì ẹ̀ ní ìsìn àwọn sọ̀hábà mi ò mọ̀ wọ́n sì wà ní Jánnà tó bá ti fẹ́ fi tànyàn wọ́n fi tàn mọ́mù Zahabi náà rahimahullah ẹgbọ́n kí Zahabi sọ wọ́n fi tẹ̀ pé Hashawi ní ẹ̀nímọ̀ tó jinlẹ̀ ìmọ̀ yóò jinlẹ̀ dáadáa ní mọ́tìkínà irọ́ ni àtẹ̀tún jẹ́ tó mọ̀ irọ́ ni so ibi tí ó ti jẹ́ irọ́ ni pé Zahabi ní na'udhu billah ọlọ́run èmi bí Zahabi ṣe sọ yìí èmi náà sọ bẹ́ẹ̀ ọlọ́mù ń wá ìṣọ́ lọ sọ́dọ̀ rẹ̀ kúrò níbi làákàyè tó mú mi wọ́ná tó bá jẹ́ pé òmùgọ̀ ní mú yẹn wà lìjẹ́ náà fi wẹ̀ mí wọ́n jẹ́ ní díẹ̀ anything tó bá lìdí sálì jẹ́ náà ní kò fún mi ayé ò bá bú ní ìfẹ́ káyé bú mi lórí ọ̀ waj'al liya lisana sidqin fil alamin Nabi alayhi salatu wasalam Ibrahim ó tọrọ ìlọ́dọ̀ Ọlọ́run yes so kìí ṣe tó dá kí wọ́n káyé mọ́ bí hàn but Ọlọ́run ẹlòmíì mọ́jà torí ń tá yóò sọ fòdòdó lẹ̀ mọ́jà tó
so ní ìsìn mo máa ń rí àwọn tírà míì tí máa ń kà pé la ilaha illallah ó yẹ ká ṣiṣẹ́ jọmọ́ àwọn èèyàn wá dà ìmọ̀ ẹ̀sìn tí wọ́n bú lánàá ẹn tó lọ ṣe mẹ́sìn ọmọ yín tó lọ ṣe kíní kan hydrology ó náà ti dá online madrasa alẹ́ o gbà tó kó skúl tán online madrasa ní fi ń jẹun o ìmọ̀ ẹ̀sìn tẹ́ ń bú yẹn àwọn tó wá lọ ṣe Islamic study ẹ̀ ń bú wọn ní ẹni wọn nílá káì dáadáa because sociology ni wọ́n ṣe ilé ìṣe mathematics ilé ìṣe kẹ́ ewé ẹ̀kọ́ lọ dá bí kíní kan lẹ́ni wọ́n mọ́ bá wà fà yẹn wọ́n náà tún wọ́n dẹ̀ wọ́n náà tún jẹ dòdò online madrasa ó ní ó sì ní ó tún ṣe flyer fún wallahi wọ́n tẹ́ bá wà ní school ẹ wo ojú tó ma fi wóyàn yóò ní lọ́ọ̀lù ní sí ẹwà ní kí ní bẹ̀m̀bẹ̀ you kill our call kill qawanun al-kuffar kò sí nǹkan mí jù bẹ́ẹ̀ lọ wa rabbi samawati wal ard qawanun al-kuffar kò sí nǹkan kan tàbí ṣe pé kalìmọ̀ bá sì mọ̀ ìyànà ajẹ́ta wá sí dé bí táwà yìí kì í sófin Ọlọ́run tẹ̀bá ìsì mọ́ wọn ìyànà ajẹ́ náà ni so kọ̀wà nínú kò fáà tó wá ń sọ ìtànṣe tó bá wá rẹ̀ tó ṣe Islamic study kódà nínú school bí school ṣe pọ́n wọlé kò ṣe bẹ́ẹ̀ ló ṣe pẹ́lẹ̀ rí àmá at the end of the day Arabic ni wọ́n náà padà ń ṣe yìí náà Ọlọ́run ti lu àlùbáríkà pọ̀ ń bẹ̀yẹn Ọlọ́run jẹ́ kó yé wa pé sẹ́ẹ̀ àlẹ́sìn yìí àwọn tó wá Kùránì náà ní tún padà mẹ́kẹ́ ẹ wọ́n náà padà ń ṣe online kìní kan wọ́n tún gbà ọ sí gan tó chemistry ń sì sí wọ́n múra sí àwọn ọmọ yíta ní kẹ́mọ̀ lọ lè kiri ní kí wọ́n padà fi ń jẹun wọ́n gọ́rọ̀ Islamic school kìní kan ní wọ́n ní so many of them tẹ́gbọ́ wípé kìní kan ní kílẹ̀ wọ́n ṣe gbà wọ́n teach Kùránì kìní kan wọ́n náà gba 80,000 Ọlọ́run shift ẹ̀ the chemistry is no more like that Ọlọ́run shift ẹ̀ ojú tó fi ń wà yìí pé kéwú lásán náà kàkẹ́ ó regret ẹ̀ wà á regret ẹ̀ ó mọ̀ ó regret ẹ̀ ojú tó fi ń wò yẹn Ọlọ́run ti yọ́pọ̀ omi tó gbé sí yẹn ò lè dákì ní yẹn ṣe ó kàn padà rí pé mo nídìí àfáàní bó nídìí èmi ó nídìí ẹlòmí ó padà ní ẹ̀nìyà àwọn ọmọ yóò gbọ́rọ̀ SARS àìmọye kọ́ọ̀lù ní ìsìn ṣe wà tó tí ìbá ṣe bẹ̀rù Ọlọ́run ṣe rẹ̀ ká ṣàkọ́ ni tí ìbá ṣe bẹ̀rù Ọlọ́run kìí ṣe tẹ́rùpá dìnú ẹrùpá yíwa ò lè dájá àtà mojú tó kéw níjọ́ta ka díẹ̀ ta ní ẹ̀rọ inú ọkà ìtọ́jọ́ rẹ̀ wọ́n lọ lè kéw ẹni ha ó fó àpadà sòfò ẹ̀yin gan lẹ́ padà ń pè wá ẹ̀yin gan lẹ́ padà ń pè wá sáṣẹ́ máa ráyè tí ò ráyè ẹ̀yin wallahi láúlà takwa ẹ jẹ́ ká fi wípé ayíwa ò lè dáa ẹ jẹ́ ká fi pàápàdà àmọ́ bẹ̀yìn ẹni tó lọ ń kọ́ technician mechanics tó lọ ń kọ́ báyìí ó ní tẹ́mọ́ fi wò wọ́n kì í ṣe Islam ló kọ́ wa ní ìtàfin differentiate yẹn kì í ṣe Islam o Ànábì ní rubba ash'atha akbar madfu'un bil abwab law aqsama ala Allahi la barra akhrajahu yani imaman ló gbà wá Sheikh Imaman law aqsama ala Allahi la barra tẹ bá rí wọn tẹ akọ ipọ̀ gan di sin wọn ti break wings di sin ọ̀pọ̀lọpọ̀ tí yí ọ̀pọ̀lọpọ̀ wọn ti break wings tí bá ń wọ àwọn àfáwà bí Sheikh Abu Nasir ma ní Ọlọ́run àmà dúpẹ́ fún ẹ̀ alhamdulillah tí ó bá sáwọn ilé latamadala bina al-kufar laysa faqat kufar tí ó bá sáwọn ilé latamadala bina haula quote and unquote al-musaqqafun so-called elites kò sí nǹkan kan tàbí yàtọ̀ jẹ́bó lọ ìwọ ò sì gbọ́ Lárúbáwá gbogbo sáàbà tó ń sọ sáàbà kan ò gbọ́ Lárúbáwá kankan go to madrasa and learn ìmẹ̀sìn tẹ́rọ pé kò lè di nǹkan kan ó ti di Kùránì nìwọ́n náà padà ń kọ́ online ọlá serious ọlá serious wo sí lọ́lékè o sí wọ́n sí serious àbí o lọ́lékè o dẹ̀ serious choice ni now choice ni o lọ́lékè o sí serious o mọ̀ kankan
ó sì serious àbí ò mọ̀rún kí ò pàwẹ́ gbà ò mọ̀ kankan. So ajókòó ẹni ẹ so nígbà tó wá jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ọba ti gbálùbáríkà sọ́dọ̀ àwọn àfà. Ọlọ́run má jẹ́ ká ya ayọ̀pọ̀rọ̀ tí ò fi gbà pọ̀ lọ wa. Ayọ̀pọ̀rọ̀ mọ́ ń gbà. Ìgbà tọ́lọ́run kẹ́kọ̀ọ́ ọdún náà kí lọ́n sọ fún látàfà. إذ قال له قومه لا تفرح ما يقرأ إن الله لا يحب الفرحين ayọ̀pọ̀rọ̀ Ọlọ́run fẹ́ tó bá kẹ́ tó fẹ́ kó wà ọmọ òun ló sọ fún wọn nígbà tí wọ́n ń dé Mọ́kà wáyé náà àkọ́bí tó fi mí fè máa wò kí ṣé inú philosophy ló ti kọ́lé níbi ló ti fẹ́ kọ́lé lẹ́yìn ìgbà tọ́lọ́run fún àwọn sàhábà ní násùrù tán Ọlọ́run ní wáyé náà àkọ́bí tó fi mí fè máa wò kí tó bì tẹ bá fẹ́ fàákìbú bí mí fè máa wò kí tó bì tẹ bá fẹ́ tẹ́ẹ̀nà bá fẹ́ retaliate ẹ̀fẹ́ revenge iye tán ra ṣe fún yínà ni o látòkè sánmà yíò wọ́n lò tí máa imagine pé Ọlọ́run bá wa sọ̀rọ̀ látòkè sánmà mọ́ wá wọn àwọn tó lè listen sí alhamdulillah wala in sabartum torí ẹ̀yẹ kó mọ̀ dùn wá tó bá láṣẹ lọ́n wallahi ẹ̀yẹ kó mọ̀ dùn wá bá àmúṣẹ tó dá sánmà àti ilẹ̀ ẹ̀yẹ kó mọ̀ dùn yàn pé àyìnfẹ́ ṣẹ náà tó má ló ṣẹ yàn bẹ́ tí ò bá rí establish kò ṣẹlọ bẹ́ ámùdínú láàrin ẹ̀ṣẹ́lọ Ọlọ́run dá sí wa kọjá káṣẹ gbogbo ilẹ̀ lẹ́nu àfáà mi kàrí wọ́n ní inú ilé ṣe yẹn ma tẹ́ lọ́dọ̀ Ọlọ́run àfáà mi akéwúdé bẹ̀ ni wọ́n ní kíní ká bí wọ́n ní àwọ́ àpàmì sínú ṣùgbọ́n èmi ò lè ṣe èmi ò tẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run kẹ́mi jù bẹ́yẹn lọ akéwúdé bẹ̀ jọ àfáà wa kan sọ bẹ́ẹ̀ fún wa kan náà àfáà wọ́n ní Ọlọ́run kẹ́mi jù báwọn lọ èmi ò tẹ́ tí bá ṣe lè ó tọ́ sí àìmọye táwọn afọ́ sọ pé wà pàmísíbù Al-Imam Bukhari ṣó pé ibi tí iṣẹ́ tó tọ́ lórí ìrun iṣẹ́ tó tọ́ lórí ìrun òun fún ara rẹ̀ gẹ́gẹ́ bí Abu Ja'far Warraq ṣe wá gbà wá òun fún ara rẹ̀ wá ń ṣe náfílà nígbà tó kéwọ́ tán ó dé bá sọ́rọ́ àbí Baghdad fashama alayhi ashabuhu tó bá ti dínú Ramadan báyìí àwọn ọmọ kéwẹ̀ máa bá yóò akírun fún wọn ó wá kírun tánjọ́ kan wá fẹ́ yan náfílà ìran ọ̀ràn yẹn ló kí ń belé wá fẹ́ yan náfílà Bukhari wá yan náfílà lọ́wọ́ ó wá yàn tó wá ṣe aṣọ wọ́n wá rí àkekè ó ti gan ní 17 times ó ti wú Abu Ja'far Warraq ní akílẹ̀ tó wá yọ́ ó ní mò ń ka súra kan lọ́wọ́ ìfẹ́ kó disturb súra yẹn tẹ bá sì bí ó lè tó bá fẹ́ sọ fún ọ yóò ní ó tọ́pọ̀ síkó yọ́ ṣùgbọ́n ní tí fi ń ṣe lọ́n tiẹ̀ àmúráwọ̀ èèyàn tí wọ́n lọ ń pa fáàn lórí ọ̀rọ̀ yẹn yes Ọlọ́run kanú tí a fi kí ìkànnì sáà rẹ̀ wọ́n wá bí mílíọ̀nà mìdá wọ́n ní sáà sọ́tọ́ mú ó ti ṣe ọ̀rẹ́ dìnà yes ìtọ́lọ̀ sọ ilá tukọ̀ dìmọ̀ bẹ́ iná ẹ́dẹ̀ yìí láì wọ́n sí gbà tó dẹ̀ yọ́dẹ̀ ń kó tàwọn ẹ̀rí kan ní àjíṣà kàlàkẹ́ sáwọn ìbádẹ́ mìíràn yes ó tọ́ but level pa jókòó lówájú àwọn èèyàn lásán pé ó ń ka ọ̀rọ̀ ànábì kó kà ka ọ̀rọ̀ ànábì lára kó kà pause kò fẹ́ pause akékèé sì ń san ẹ̀sìn mọ̀ pé irú táìmù irú bẹ́ẹ̀ ó pọ̀ ayẹ́kèé sì ń san kò fẹ́ pause ó wá kà tó ṣe wá yọ àwọn ọmọ kọ́ọ̀tì ọ̀rọ̀ ànábì ọ̀tádà bí ìdí àmọ́ sọ pé tó bá ti ka ọ̀rọ̀ ànábì fáwọn èèyàn kan pé ní kó ká ó náà bá ti bọ́ mọ́jẹ kó bá háìbà ọ̀rọ̀ tó yẹ kó tóbi lẹ́kìn tí ò ní tóbi mọ́ kàfútí ò bá láti gbọ́mọ bá tiẹ̀ lọ́n tiẹ̀ ẹ̀kan tẹ́ mọ́kọ̀rọ̀ ànábì fáwọn èèyàn ẹwọ́n tó kà mọ́ wọn kàn fi ẹ ṣe wọn ẹ̀gbẹ́ tí sọ̀rọ̀ yìí ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣé bẹ́ẹ̀ ló wá rí lọ́kàn ògbó wa ṣé bẹ́ẹ̀ láwá serious tó ní ṣé bẹ́ẹ̀ láwá gbé ọlọ́wọ́ bá tóbi tó lẹ́mìí wà bí ọ̀rọ̀ lásán náà kò ṣàánú wa. So wabidhalika qala rahimahullah wa minhum man athbata lillahi sifatan ta'ala sifat lam ya'ti biha alkitab was sunnah asọ̀rọ̀ muqatil fi rinlẹ̀ fọ́lọ́run pé Ọlọ́run bá ní ọgbà hadha dalalun wa batil hadha dalal àwọn mushabbiha alamọ́ pẹ̀lú àwọn báyẹn fi raddihi ala Jahm bin Safwan náà sọ́sọ́kúsọ Jahm bin Safwan mọ́rùpá mọ́ Abu Muhriz Jahm bin Safwan ar-Rasibi ad-dallul mubtadi' adani Allah wa iyyakum min bid'atihi ra'sul jahmiyya in sọ́nà wa kaffarahu ba'du ahli al-ilm ọ̀rọ̀ fi Abul Hasan al-Ash'ari nígbà tó fẹ́ kú ó pè kanáà ọmọ kí ó ní ishad bá jẹ́rì
anni la ukaffiru ahadan mimman yastaqbilu al-qibla gbogbo tí bá dojú kọ qibla in pé kèfèrí o innahu kullun yad'u ila rabbin wahid ẹ̀rù bà náà ni tí ó wá sáwọn kèfèrí ni Al-Imam Dhahabi náà wá kọ síbẹ̀ wọ́n ní ẹ̀yin náà bá mi jẹ́rìí wa kadhalika ana èmi náà pé yàn kèfèrí o ìmọ̀ ní mọ́ jíyàn padà débẹ̀ ó kọ́kọ́ lè lè rọ́ kan tó bá tó débì kan ó tún mọ́ wòrán mọ́ Ọlọ́run Ọlọ́run tó lè wo pé èyàn kan bu omi fájá kí ni ò lè yí padà èyàn kan bu omi fájá àbí Yahudi tó bu omi fájá ó sì ní ọ̀dá wàlìjẹ́ lóòtọ́ àwọn mọ̀ pé èyàn ò lè wàlìjẹ́ láì ní Islam lazim but ó wá kó sí nǹkan nínú Islam agbọ́dọ̀ fara ìmọ̀ ìtẹ́ ó wá ní Ibn Taymiyyah níjọ́ tó ń ti kápá náà bí sọ pé wala yuwarrabu aw la yudawimu ala al-wudu'i illa al-mu'minin ló tí ó ká ó ní Ibn Taymiyyah kullu man dawama ala al-wudu'i qabla as-salati wa huwa mu'min nígbà mọ́ ń sàlùwàlá kí sí pé ó tún mọ́ yọ́ àgbàlá sí ń sàlùwàlá kó tó kírun mi ní ẹ̀rù ní padà ń bà wọn ìdílẹ́wù tí mọ̀ bá tún dílẹ́wù kan ó pa àwọn èèyàn tó ń wo ìtì Ọlọ́run nìkan ló wà máa wò Ọlọ́run a máa fi ra àmọ́ níyà rẹ̀ hàn ẹ́ báànú rẹ̀ sì pọ̀ tó ló wà máa rí jù kọ́sọ́ òun ló pọ̀ jù lọ́dọ̀ Ọlọ́run àánú yẹn pọ̀ jù bínú ẹ gan-an tó wá rí tán ó wà máa rò pé bóyá kì í bínú rárá ni bó ṣe wà máa wo Ọlọ́run bá bí pé kì í bínú rárá ni àbí kì í bínú rárá ni táwọn bá ṣe bẹ̀rẹ̀ kàfárọ̀ bá dá àfàsákọ̀ tó tún yọ jáde tó ló ṣe bẹ̀rẹ̀ ní ó sì ń yọ ní pé ètò ìyẹ̀ mélòó tó jẹ́ mùsùlùmí ládùúgbò wa báyìí pé bá ṣàtòlè kófòrò eré nǹkan ó ní fásik ní nǹkan ó ní mọ́pútẹ́dẹ̀ tó bá wáyé àrí tó máa tó wò padà pé tí mo bá tún lọ́wọ́jú tó lọ́wọ́ ẹ̀wẹ̀ náà kìí ṣe káfíìtọ̀ yẹn àlésọ iye bọ́ọ̀lù carefulness a level in kíyàn wá mọ̀ ní kíyàn wá careful nínú nǹkan tọ́lọ́run ṣe fún mi ní ìsìn ni pé ìmọ̀ ara mi until recently ẹ̀yìn lórí bá ìmọ̀ kankan ẹgẹ́tẹ̀ recently mo yá ìmọ̀ kankan ó clear sí mi bàjẹ́ pé láìláìláà tí bá dúró àwọn nǹkan báyìí bá so bí yẹn tí wọ́n kọ díẹ̀ èyàn onímọ̀ òpèsí náà lè sọ fún èyàn máa ń kà débẹ̀ ní àbí kí ẹ lẹ́n débẹ̀ so we still need to learn all this ẹ kàn rí gbogbo àwọn tíra ẹ̀ náà ní túngbà tí máa bá ilé ìdé bí mo fẹ́ challenge wa kí ẹnìkan wá try kó ka al-Majmu' mo fi Ọlọ́run bàbúrà tó ní so àwọn afá ń sọ báyìí wallahi lazim apáyọ́ wá fẹ́ gbádùn kó wá fẹ́ rí pé nǹkan ó jàtọ̀ ká mọ́ al-Mughni Ibn Qudama ká A to Z mo rántí pé Sheikh Abu Nasir hafidhahullah wọ́n sọ ọjọ́ kan fún mi báyìí pé ayẹ́ ló ṣe ń bọ̀ you are just coming ṣe ń pẹ́ yóò wà al-Bidaya ní àgbẹ́ bí tíra sánmọ̀ pé èèyàn ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni kó sáwọn kan mí gẹ́tẹ́ bá gbọ́ lẹ́nu àwọn afáyín ẹbí kọ́ sẹ́yìn ṣe wàhálà kẹ́ tó débẹ̀ àwọn sì ti sọ ti pẹ́ wọ́n ti wà lórí ẹ̀ tí wọ́n ti sọ ti pẹ́ gan-an gbàtẹ́yìn wá débẹ̀ ẹ̀lẹ́ ọlọ́run kó ṣe àwọn wà àwọn táwọn jókòó táwọn wọ ẹnu wọn bá wọ́n ní táàbù wọ́n gbá ìmọ̀ tẹ̀sí kò ṣe minor ṣe tẹ bá ń ṣe àwọn other courses gbàtẹ́ bá fi parí ẹ̀ báyìí tẹ́ fi parí ẹ̀ báyìí sì pẹ́ ti gbàgbé nǹkan tó pọ̀ wallahi alazim tí ìbá ṣe course tẹ̀sí ẹ wà pa òun dé fún bí 1 week ẹ wà ṣe ìjókòó tẹ́lẹ̀ padà sí àmọ́ ṣe mọ́ ọjà tiẹ̀ padà díẹ̀ ní wà padà mẹ́ díẹ̀ because ìmọ̀ téèyàn bá ti há sí sódò kì í ṣe mẹ́yàn èyí tí ń bẹ́nu tí àgbẹ̀ tá bá délé dákùn tá bá délé àlejò ọmọ òwò so èyí tí ń bẹ́ fi sudur hada wal ilm ẹ sì wúra nígbà mẹ́wàá gbé àìnà ilmi ẹ sì pé bí pẹ́fẹ́ rí nǹkan bẹ́ ṣẹlẹ̀ so díẹ̀ tó yẹn bá tí wọ́n ọlọ́wọ́n jẹ́ kó mọ yíyìn ààrẹ yóò mọ́ abalẹ̀ ààrẹ yóò mọ́ abalẹ̀
like àfi tẹ́yìn bá kúrò ní grade 1 ìmọ̀ tó fi kú lókù kò lọ kẹ́kọ̀ọ́ rílì ó jókòó táwọn afábá ẹ̀kọ́ ni ọ̀láyà kọ́ nǹkan báyìí lónìí kò ṣe mọ́ ó lè mọ́ pọ̀ ní that level bí wà rúkú torí pọ̀ ń popular síbi ìmọ̀ pọ̀ ti dorí mímọ̀ ó yàtọ̀ síra wọn náà àbí pé wọ́n pè èèyàn ṣe lecture káàkiri àyẹn kọ́ nìyàn fi mọ́ dorí kí àdíì tébì náà fi ń sẹ́sì nìyẹn o la ukaffiru ahadan mimman yastaqbilu al-qibla man wa akala man lahu dhimmatullahi wa dhimmatu rasulih man akala dhabihatana en tó pé bàbá pẹran yóò jẹ òkú akèfèrí wastaqbala qiblatana ó sì kọjú kíbla wa wa dhalika al-muslimu alladhi lahu dhimmatullah wa dhimmatu rasul ìyẹn sì kò sínú en tá lè sọ pé ó ṣe mùsùlùmí àfi tá bá rí kufran bawa very clear cut pé Ọlọ́run kan fẹ́ ká fọ̀rọ̀ lẹ́ẹ̀dẹ̀ ohun nígbà míì ẹ má kánjú níbi ìdájọ́ lórí àwọn èèyàn ṣáwọn èèyàn wá ń kéwú yẹn mọ́ gbọ́dọ̀ àwọn èèyàn mélòó ló sáwá lẹ́nu ó ní àmú ìyọ̀rin tó 15 ládùúgbò wa àwọn ni wọ́n yára àwọn ilé ìṣẹ́ sún ọkọ̀ kó wọn sínú sún tí wọ́n kó wọn sí kẹ́dẹ̀mọ́ tún ẹ ṣe ó ní ẹ̀dà súnà rúbá ẹ̀ ara lè mi ó fi ẹnìkan wà tó àwọn ẹmọ́ fi ṣe status dáadáa báyìí ara lè mi wà rí wọ́n ní ẹni sì dá ọ yọ́ tí wọ́n ṣe súnà mọ́ ní tó ń bí díàwà rí ibi àti ẹmọ́ fa iṣu wọ́n tó ń bí díàwà tó ní ẹ ó ṣe báyìí sọ́yà mọ́ ní ṣe ó yọ́pọ̀ rọ̀ sọ́lọ ó wá sọ nǹkan tí mọ̀ pé yẹ́ só ní túmọ̀ ní tó sọ ní túmọ̀ but until tó àtórí kó gent reason tó sọ pé ẹni ìṣun súnà tó bẹ́tà ní kẹ́ ẹ mọ́ sọ pé súnà lọ́nà títí tàbí ní nǹkan tó yọpọ̀ bẹ̀ this is better than káwọn yẹn sẹ́ àmọ́ sign fún nǹkan tó wọlé adóbi triangle báyẹn kọ́ náà ọlọ́run kò ṣàánú wa so muqatil àti jami sọ bí adillatil aql lákàyè náà ni gbogbo kálukú kò sẹ́ tó lò kitab wa sunnah minhum man istahalla qatlahu in bẹnu wọn tó sọ pé àkódà jáàmù kèfèrí ni wa minhum Makki ibn Ibrahim àfáàyí ó yẹ kí n sọ tán wọn Makki ibn Ibrahim àfáà Imam Bukhari ni Abu Abdullah Muhammad Ismail Sahibu Sahih àfáà wọn ni àwọn tí wọ́n rí àwọn fìlàfíyàtì Bukhari Makki ibn Ibrahim wọn bẹ̀ àfáà ńláńlá Makki but kò sáyé mi fẹ́ kápẹ́ mọ́ Shaykhul Imam al-Bukhari Makki ibn Ibrahim gbà yí pé Jabir Safwan kèfèrí ni halalu dam so ìgbà bẹ́ẹ̀ ẹn tó bá gbà pé Jabir Safwan jẹ́ kèfèrí ilayhi ana amilu ibẹ̀ lè mi fi lọ mo lè padà mọ́ nǹkan mi ala qawli man qara'a dhalik ittiba'an lahu wa ghayrihi was-sawabu ma alayhi salaf salih min imrari al-imrar al-imam al-dhahabi sọ pé àwọn padà rí Abul Hasan al-Ash'ari àwọn náà padà wọ́n ní wọ́n kọ àwọn rí arba'atu tasonif tíra àwọn mẹ́rin tí wọ́n kọ nínú gbogbo ẹ̀ ni wọ́n ti sọ pé namuruhu kama jaa Abul Hasan al-Ash'ari kí wá lórí àwọn àṣáyíra táwọn wà tẹ̀lé wọn bẹ́ẹ̀ Dhahabi ló sọ léò nínú síyàwó namuruhu kama jaa kàmọ̀kàbẹ̀ àwọn náà tẹ̀lé àyà sifat àwọn salaf bọ́ ṣe máa ń ka sifat kí la máa ń sọ ń pa sifat namuruha kama jaa bọ́lọ̀ ṣe ròyìn ara ẹ̀ láfi sí o àmọ́ kéyìf kọ́ só kọjá làákàíwá adonisan kama ja'at min ghairi tafsirin laha orípọ́lọ́wọ̀ ṣàlàyé ẹ̀ fún wa wala takyifin àmọ́
bó ṣe rí gangan wala tamthil kò sáwùjọ rẹ̀ tàbá sọ pé tàbá rí ohun àrí tó jọ wala yasihu an ahadin minhum khilafu fi dhalika albatta kò sí kankan náà salaf tó sọ nǹkan mi eléyìí rẹ̀ ká pẹ́ lórí ẹ̀bọ̀ tó rí tàbí fẹ́ ká pẹ́ mọ́ ká mọ́ lọ àwọn kan kí n pa àwọn salaf kan sọ bẹ́ẹ̀ wá lọ́gbọ́n tán máa ń dá ìjọ tán bá sọ ọlọ́run jà lè dá wọn lóhùn wọ́n máa ń dọ́gbọ́n kan wọ́n wá fẹ́ fi tì sáwọn salaf pé wọ́n sọ bẹ́ẹ̀ so wọ́n sọ bẹ́ẹ̀ kò sí ẹni tó sọ bẹ́ẹ̀ àwa lè kó tí Ibn Rajab ń sìn wípé wà laysa bayna salaf khilaf wọn ò ní khilaf fi dhalika batta kò sẹ́ni tó sọ nǹkan míì pé ayatullah àwọn ìròyìn ọlọ́run fílẹ̀ bọ́lọ̀ ti fílẹ̀ náà ká fílẹ̀ bọ́lọ̀ ti fílẹ̀ àníṣẹ́ ìmọ̀ sọ pé sọ́lọ́ wọn àjọ lágbájá ọlọ́run láfijọ́ sọ́lọ́ lọ́wọ́ só fi ọwọ́ rinlẹ̀ fúnra rẹ̀ aljawab aljawab àwọn ní sọ̀rọ̀ aljawab na'am sọ́wọ́ náà ní bó ṣe rí ẹ̀ tí kọ́ kìdá ọwọ́ náà ní bó ṣe rí o likulli dhatin sifatuhu sáwà wá mọ́ bó ṣe rí láà ráwọn yẹn máa ń ṣe mistake mẹ́rin náà àwọn ẹgbẹ́ kan náà ló sì kò sí wọ́n ní kò ní kèfíà ó ní kèfíà ṣùgbọ́n àwọn ọmọ ó ní mọ́ máa lè sọ pé majhul ládé iná àwọn ọmọ bó ṣe rí wal kayf majhul àwọn làwọn ọmọ bó ṣe rí ó ní kayf ó ní bó ṣe rí ó nígbà tá bá rí olúwa bá dẹ̀dà wa ọlọ́mọ yẹ wá pọ̀ náà ṣe orí khususan al-imam ahmad tá bá tẹ wá ń sọ̀rọ̀ àwọn tó dúó ti sifat namuru kama jaa al-imam ahmad muhammad wala khawdan fi ma'aniha kádébí kí só nítumọ̀ ó nítumọ̀ o àmọ́ bóò ní ó ṣe wá rí gangan fi ma'ani àwọ̀ máa because ma'ani kó kéfù sínú òní wọ́n fẹ́ fi represent bí àwọ̀ máa ó rárí wà dọ́rbùl amsal àbí ká máa fi wá àfiwé fún laha wa in kana ba'dun mimman kana qariban min zaman al-imam ahmad fihim man innama al-iqtida man fa'ala shay'an min dhalika ittiba'an li tariqati muqatil ara wọn ya tó fẹ́ máa fi kankan rin le fọ́lọ́run oni ọwọ́ yẹn by lazim ọwọ́ fẹ́ tẹ̀lé muqatil kò dá o fala yuqtada bihi fi dhalik a gbọ́dọ̀ tẹ̀lé muqatil bebo yi man kan wà bí ọ̀rọ̀ muqatil nbi wọ́n ṣe pẹ̀lẹ́ pẹ̀lú muqatil wọ́n sì kàfàrà já lè sọ fún wọn kí nìdí ẹjẹ́ káwọn náà tẹ̀síwájú bí kéwú bẹ́ẹ̀ innama al-iqtida bi a'immatil islam àwọn tá tẹ̀lé ń bẹ́ẹ̀ àwọn sálàfù wa ni o gẹ́gẹ́ bí ta ní abdullahi ibn mubarak gẹ́gẹ́ bí abdullahi ibn mubarak wa malik wa thawri wal awza'i wal imam ahmad wa ishaq bin rahuwiya wa abi ubayd qasim bin salam wa shafi'i wa da wa shafi'i abi wa shafi'i bi ba wa ubaydullah qasim bin salam wa nahwihim adu sibayele ni insha Allah àwọn tájọ ni abi Ọlọ́run ọba Allah ó dákun kó jẹ́ kí a wà lórí manhaj ahli ilmi wa manhaj salaf subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh ìbéèrè kan just a question tó bá wà ó wà bí naam sálẹ̀ káàrọ̀ ọ̀yá ìjáàbù lọ́sùn mọ́dà sódà sódà kí ló ṣe kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ìjáàbù nursing mother ẹjẹ́ tètè tọ́ sí masala kan àwọn kan gbé pé ìjáàbù obìnrin gbọ́dọ̀ cover àgbọ̀n rẹ̀ tí bá ń kírun hádá báàtìl kò correct o ìjáàbù obìnrin wọ́n ní yóò dé zákọ́nà rẹ̀ báyìí rárá o tí ń jẹ́ alwájú o ní kò sọ́ọ̀sù àrọ́sì mí kò sọ́ọ̀sì ìmọ̀nbítì ṣáà níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ báyìí ìlà dákọ̀ ẹn tó sọ yẹn tó wá lọ́gbẹ́ yẹn kìníkan ní ẹbí pé síta bá ṣàlọ̀ aláṣẹ ìpítà ọ̀rọ̀ apáná rẹ̀ sáà ní fẹ́ rí wọn ẹ̀rú ò bá kí sọ pé ara sọ kò correct o ní tó jẹ́ mọ́ sọ́n gbangba sí ni pé lárúbáwá ni wọ́n fi sọ o problem most ní tó bá sọ lárúbáwá àwọn èèyàn mọ́ tètè gbà so ó mi pa fáìlẹ̀ lárúbáwá ní sọ èèyàn fi lárúbáwá sọ nǹkan mí ìpó correct o so kéèyàn sọ pé ìjáàbù àwọn obìnrin nadhaqan min al-awra batil ghayr sahih lóòtọ́ ní àwọn kan fẹ́ kó ti ẹ̀bẹ́ o but wọ́n tún kó ti mọ́ mọ́lì kan ṣe mistake ni o correct o adhaqanu min al-wajhi adhaqanu min al-wajhi so tó máa ní ká ṣe ojúlẹ̀ wà dhaqanu minha so ibi tí wọ́n jábù wọ́n dé o masha
correct kí ní jẹ́ bẹ́ẹ̀ tó bá ṣáà ti bo àwọ̀rọ̀ tí ò sì jẹ́ libasu shura. Kí ní jẹ́ libasu shura? Libasu tó jẹ́ pé libasu kí mọ̀ pé ash-shuhra biha libasu shuhra tí ma déyàn ó dá yàtọ̀ láàrin àwọn èèyàn specifically tí wá tí kó sínú gbogbo yẹn wallahu ta'ala a'lam. Subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Allah